Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yàn ya mi nínú Islam, àbáríkà Jímọ̀ ní o. Ọlọ́run fi ṣe àkímọ́ wa. Kó wá kẹ́ wa lọ́pọ̀lọpọ̀, kó jẹ́ bá àánú rẹ̀ pàdé. Kó foríjìn wa lọ́pọ̀lọpọ̀. Kó kẹ́ wa láyé, kó kẹ́ wa lálkìyámà. Ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ìtàn tí mo fẹ́ pa yìí. Ẹ̀kọ́ ayé, ẹ̀kọ́ ẹ̀sìn àtẹ̀kọ́ ọmọlúàbí. Yó máa wúlò fún gbogbo wa àtolórí àtẹlẹ́mù wa. Ìṣẹ̀lẹ̀ kan ni tó ṣẹlẹ̀ nínú ìtàn Islam. Bí Islam, nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ ń wọ ìlú Iraq, ṣé mọ̀ pé ẹbọ ni wọ́n ń ṣe ńbẹ̀ tẹ́lẹ̀. Ilẹ̀ Iraq àti ilẹ̀ Iran, ìjọba kan náà ní pàṣẹ wọn. Àwọn tán ń bọ iná, àwọn ẹlẹ́bọ lóòṣà tán ń bọ iná, wọ́n pọ̀ ńbẹ̀ ńjọ́ náà, iná ni wọ́n máa júbà fún. Àwọn tán sì ń sin odò, wọ́n ń bẹ ńbẹ̀ ńjọ́ náà, àtàwọn tán ń sin nǹkan míì tí gbogbo wọn ṣàpàdé sí di òòṣà àtẹbọ. Wọ́n wá ja àwọn mùsùlùmí lógun, tógun náà tough. Ìkánnú àwọn ogun náà ni Ma'rakatu an-Namarik. Nínú Ma'rakatu an-Namarik ni àwọn olóòṣà wọ̀nyí ti gbé ọmọ ogun tí ò dín ní 100,000 dìde. Nínú àwọn ọmọ ìlú tán jọ ń jẹ́ jagunjagun ńláńlá. Wọ́n á ja àwọn mùsùlùmí lógun. Òǹkà àwọn mùsùlùmí ń jọ náà tó nǹkan kò pọ̀ rárá. Nínú àwọn tó darí ogun náà, nínú àwọn kèfèrí, ọkùnrin kan bẹ láàrin wọn tán ń pè ní Jabaan yìí jagunjagun ńláńlá ni. Àmètí ogun ni. Total experience, commander. Ẹ̀jẹ̀ mùsùlùmí tó dálẹ̀ lọ́wọ́ rẹ̀, Ọlọ́run nìkan ló mọ iye ẹ̀. Ó dájú àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀. Nínú àwọn tó darí ogun ní ikọ̀ tàwọn mùsùlùmí ni Abu Ubaida al-Thaqafi. Wọ́n wá ń ja ogun náà lọ. Wọ́n ní Muslimun fi hawmatil harbi asar. Nínú àwọn mùsùlùmí tó wá ja ogun náà, bí wọ́n ti ń jà lọ, tí wọ́n ti ń jà lọ, tán ti ń jà lọ, wọ́n ń pa mùsùlùmí náà rí kèfèrí pa. Ọlọ́run wá ní kọ́wọ́ mùsùlùmí kan kó tẹ qaida min jayshi Kisra dha khatar. Ìkan nínú àwọn darí ogun ilẹ̀ Kisra, ìjọba àwọn ilẹ̀ àwọn kèfèrí ìjọ náà ń pè ní Kisra, àwọn Persians nílẹ̀ Faris. Ọwọ́ tẹ̀ wọ́n mú lẹ́rú. Qaidun rabbu khida'in makirun ajamala ya madhibun gadirun. Ẹni ọwọ́ tẹ̀ yìí tí ń jólóòṣà ẹlẹ́bọ, adarí ogun ni, commander ni, elétè ogun ni, all experience ogun jíjà, adálẹ̀ ogun ni. Lam yu'arrifu asirihi bismihi aw yuhaddithi ahadan an wasmihi. Àmọ́ tó ṣe ní pé nígbà tọ́wọ́ tẹ̀ tí wọ́n ń béèrè kí ló kọ tiẹ̀ kò dákọ fún wọn. Torí tó bá ti dákọ ìgbàjúmọ̀ ńláńlá ni wọ́n ti mọ bó ti jẹ́. Kò sì ṣàlàyé ara ẹ̀ bóun ti jẹ́ fún wọn. Qala lil asiri ya dhal karami aminani dhaka sha'nul muslimi. Tí ń tẹnumọ́ fún wọn jọ náà ní pé ya dhal karami, ẹ̀yin alápọ̀nlé, ẹ̀yin mùsùlùmí, aminani, ẹ ṣàánú mi, ẹ gbà mí, ẹ má pa mí, ẹ fi mí lọ́kàn balẹ̀. Àmánù lójú ogun òun ni kí mùsùlùmí ó ṣàdéhùn fún kèfèrí pé ó dá fọkàn balẹ̀. Yó wá kéde fáwọn mùsùlùmí yòókù pé mo ti fi eléyìí lọ́kàn balẹ̀, ẹ má tún fọwọ́ kàn mọ́. Tọ́lọ́run ló pàṣẹ wípé wa in ahadun minal mushrikina istajaraka fa ajirhu hatta yasma'a kalamallah. Lẹ́bọ̀ lóòṣà tẹ́ bá ń bájà, tó bá wá sádi ń pé ẹ ṣàánú mi, ẹ gbà mí, ìwọ tán bá sádi, ó ti ju dáwọ́ rẹ̀ lẹ̀, ó ti ju àkélẹ̀, olóhùn ọba yín jà mọ́ pé ẹ ṣàánú. Ọlọ́run ní fa àjírú, ẹ gbà, ẹ ṣàánú ẹ̀. Hatta yasma'a kalamallah. Ẹjọ́ rọ́rọ̀ Ọlọ́run gbọ́ sétí, bóyá kò gbọ́ tẹ́lẹ̀ ní fi ń bá yín jà. Thumma ablighu ma'manahu. Ẹgbẹ́ débi tí ń lọ pẹ̀lú fọkànbalẹ̀.
ìyẹn mùsùlùmí náà ṣe níjọ́ náà ó ṣàánú ó gba kèfèrí yìí là ó sì kéde kí mo ti fi lọ́kàn balẹ̀ mọ́ fọwọ́ kan mọ́ o. wàdà àlìjùndì yufiligi mudil hisam mu'linan andamu kaliya ọmọ haram. lọ́ba ti dà rẹ̀ ìyẹn mùsùlùmí ó ti dàbọ̀nú àpòpọ̀ pé kò sí wàhálà mọ́ mu'linan ó kéde fáwọn yòókù andamu kaliya ọmọ haramu ẹ̀jẹ̀ rẹ̀ ó ti dèwọ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ pa ọ́ mọ́ toró ti bẹ̀bẹ̀. wàkàbá ti fi láhàrùbí ní ìrọ̀nù lájáhùn wàhàwá min àlìsàsà náà lálẹ́ gbẹ̀yìngbẹ̀yìn ogun nígbà tógun padà dáwọ́. wàkàbá ti fi láhàrùbí ní ìrọ̀nù lájáhùn báwọn mùsùlùmí ti kéré tó ń jọ náà ọlọ́run ní kọ́wọ́ wọn kan gbégbẹ́ orókè ọlọ́run ní kọ́wọ́ wọn jẹjà ọwọ́ wọn tẹ àwọn kèfèrí iná àwọn kèfèrí lọlẹ̀. wàhálà àmìnà àlè sàásán àlàm àti àwọn àlù sàásán àwọn tó ń darí ìjọba ìránù ìrákì ńjọ́ náà àti àwọn jálulẹ̀ àwọn mùsùlùmí ló lékè wọ́n wá ń ṣàjọ gbogbo àwọn ẹrú tọ́wọ́ wọn bà lójú ogun tárakùnrin tá a sọ pé darídarí ni ajagun ńláńlá ni láàrin àwọn ọmọ ogun kèfèrí tá a lọ́wọ́ tẹ̀ tí mùsùlùmí kan ti ní ó fọkàn balẹ̀. Láṣírí bá padà tú pé fa idhalma asúrù jábánul kẹbíir kọ́ idun min jundi ìrànà amir. ọwọ́ padà tẹ́ ẹni ọwọ́ tẹ̀ aṣóhun ni Jabán ta ló ti pàyè mọ́yé mùsùlùmí ta ní kọ̀mándà ńláńlá ní láàrin àwọn kèfèrí mùsùlùmí tó fi lọ́kàn balẹ̀ ọ̀dá àmọ̀ kò sí mú ókó ẹ̀ ń pòun ni Jabán tóun náà sì dákọ̀ rẹ̀ fún wọn. àwọn tó wá dá àmọ́ wá padà rí i pé Jabánu rèé darídarí ogun ilẹ̀ Ìránì tó ti pa ìmọ̀ye àwọn ọmọ ìyá wa mùsùlùmí tá a ti rẹrú ẹ̀ sínú. aqbala al-jundu bi sawtin qari'in làwọn ọmọ ogun mùsùlùmí ni wọ́n bá ń pariwo ni gbogbo wọn ń fẹ̀hónú hàn àpá ni o àpá ni. yasalul qaida qatila al-khadin wọ́n ń sọ fún ẹni tó jẹ́ àgbà àwọn mùsùlùmí ìjọ náà lójú ogun wípé ẹjẹ́ ẹ̀rẹ́kọ̀ ẹ̀pá ni o ẹ̀pá ni alápá ni sẹ́ òun lọ pa alábájá òun lọ pa tamọ́dò lòun náà ń bẹ̀bẹ̀ pé ẹ ṣàánú mi ẹ ti ṣàdéhùn fún mi. bóun bẹ́ẹ̀ ìdẹ́n kọ ìdúlé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lábẹ́ azimo fẹ́láhárí bí à ń jẹ́ ìṣẹ́ngẹ́ ni ẹni tó sì jẹ́ adarí àwọn mùsùlùmí ń jọ́nà ní Abu Ubaydin Thaqafi azimo fẹ́láhárí bí à ń jẹ́ ìṣẹ́ngẹ́ ni jagunjagun ni al-abiyu ni ẹni tọ́kọ̀ wọ̀ sí ni lójú ogun àmúre rẹ̀ fún rẹ̀ ó lè dá ogun jà láì rọ́mọ ogun èèyàn ńlá ni jagunjagun ńlá tòun ti bẹ́ẹ̀ qala ya qawm alasna al-muslimin naghamatun wahidatun fil alamin ẹlẹ́yìn èèyàn farabalẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ariwo ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ wàhálà ìmọ̀dá sírọ́ọ̀fù alasnal muslimina ṣebí mùsùlùmí la pera wa nagmatun wahidatun fil alamin èdè wọ́ gbọ́dọ̀ ta sí ara wa gbogbo orígun tí mùsùlùmí bá wà láyé kódà bó jẹ́ Chinese ọ̀rọ̀ tẹ́ gbọ́lẹ́nu rẹ̀ kò gbọ́dọ̀ tako ti mùsùlùmí Yorùbá mùsùlùmí Yorùbá gbọ́dọ̀ tako ti lárúbáwá gbọ́dọ̀ tako ti India kò gbọ́dọ̀ tako ti Amẹ́ríkà tamẹ́ríkà ò gbọ́dọ̀ tako ti Russia ò gbọ́dọ̀ tako ti Yugoslavia ṣebí mùsùlùmí la pera wa èdè kan náà lédè wa ọ̀rọ̀ kan náà lọ̀rọ̀ wa gbọ́dọ̀ jára wa níyàn min abi dharrin alati aw haidarin min bilalin sumi àti aw qambarin min abi dharrin alati aw haidarin min bilalin sómi àti ọkọ̀ ń bàrin. níta bá gbọ́ lẹ́nu Abu Zari ọ̀gbọ́dọ̀ tako ti Ali Haidar tí Ali ọ̀gbọ́dọ̀ tako ti Bilalu tara Habasha tọ́jà Áfíríkà dúdú tí Bilalu náà ọ̀gbọ́dọ̀ tako ti Qambar gbogbo wọn pátá èdè kan náà ni wọ́n fi fọhùn. kullu jundiyyin aminul millati iṣẹ́ ti gbàgbé ni wípé gbogbo tí ń jọmọ ogun mùsùlùmí pátápátá làmọ́ nẹ́ẹ̀sì ń bẹ lọ́wọ́ ẹ̀
sulhu wal haribu ahadun li ummati. Ẹni tí ń bá ṣọ̀rẹ́ tó parí ìjà pẹ̀lú àwa mùsùlùmí náà gbọ́dọ̀ bá ṣọ̀rẹ́, ọ̀rẹ́ wa ni. Bẹ́ẹ̀ lẹni tí ń bá mùsùlùmí ẹgbẹ́ wa jà ó ti dọ̀tá gbogbo wa lápapọ̀. Ṣé ẹ ti gbàgbé ọ̀rọ̀ Ànábì ni tó sọ fún wa sallallahu alayhi wa sallam pé al-muslimuna tatakafa'u dima'uhum. Gbogbo mùsùlùmí pátápátá ẹ̀jẹ̀ wọn máa para wọn dọ́gba. Wa yas'a bi dhimmatihim adnahum. Ká fi ní lọ́kànbalẹ̀ lójú ogun pé lágbájá mo ti fi lọ́kànbalẹ̀, ẹ má bá jà mọ́, ẹ má fọwọ́ kàn mọ́. Kódà yìí tó kéré nu mùsùlùmí tó bẹ́ẹ̀ lè ṣe é lófin bẹ́ẹ̀, ó ti di tí gbogbo àgbàgbà mùsùlùmí gbọ́dọ̀ mọ́ respect. Tóbìnrin mùsùlùmí bá sọ pé lágbájá yìí lójú ogun kí ẹ filẹ̀ ó ti sádi mí, mo dẹ̀ ti gbàálẹ̀, ó ti di dandan àgbọ́dọ̀ sọ pé obìnrin ló sọ̀rọ̀. Ẹ ti gbàgbé òfin ẹ̀sìn ní Abu Ubaid bó ti jẹ́ jagunjagun tó ń rán àwọn mùsùlùmí létí bẹ́ẹ̀. Pé iná jàbáàna adóhùn gashimun. Òtítọ́ ni pé jàbáànù yìí ọ̀tá ńláńlá ni fún wa. Ọ̀pá ìmọye nínú mùsùlùmí ó dẹ́jẹ̀ wálẹ̀ púpọ̀. Ó yẹ ká rọ ta wá tòótọ́. Lákínní ilẹ̀ amúná àbáwò mùsùlùmí. Àwọn mùsùlùmí ẹgbẹ́ wa tó wọn ọ̀dá mọ̀. Kò mọ bó ṣe dangerous tó. Òun ti fi lọ́kàn balẹ̀, ó ti ṣàdéhùn fún. Damuhul yawma alaykum hurrima. Ummatal mukhtari awfu dhimama. Damuhul yawma alaykum hurrima. Ẹ̀jẹ̀ Jàbán ó ti dèwọ̀ dúdú mùsùlùmí láti ní lọ. Nítorí ummatal mukhtari awfu dhimama. Àwa àjọ Mukhtar, àwa àjọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ fàdéhùn ṣeré. Mùsùlùmí ẹgbẹ́ wa ti ṣàdéhùn fún, ẹni abáti sí ṣàdéhùn fún, ẹ̀yin ò gbọ́dọ̀ dalẹ̀ mọ́. Ummatal mukhtari awfu dhimama. Ummatal mukhtari awfu dhimama. Ẹ̀kọ́ ẹ̀sìn ibẹ̀ òun pé ya ayyuhal ladhina amanu awfu bil uqudi. Ọlọ́run ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo, àdéhùn tẹ́ bá ti ṣe ẹ má dalẹ̀. Wa awfu bil ahdi. Ó ní gbogbo ẹni tẹ́ bá ti fi lọ́kàn balẹ̀, ìyàwó sọ́kọ tó ṣàdéhùn, ọkọ tó ṣàdéhùn fún ìyàwó, gbogbo àdéhùn pàápàá kódà èyí tó ṣe ń bi iṣẹ́ rẹ̀. Àlìkáwà ni wọ́n fi ní ẹrù Ọlọ́run ni. Ọlọ́run ní awfu bil uqud wa awfu bil ahdi. Gbogbo àdéhùn tẹ́ bá ṣe pátápátá ẹ má dalẹ̀ rẹ̀ o. Àdéhùn tẹ́ ṣe fún kèfèrí mọ́ nítorí nǹkan jẹ́ kèfèrí. Ọ̀tọ̀ Ọlọ́run ni ẹni tán pè ń Jàbánù, ẹ wòye mùsùlùmí tó ti pa. Tóun ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ fàdéhùn tá a ṣe fún ṣeré. Ummatal mukhtari awfu dhimama. Ummatal mukhtari awfu dhimama. Àdéhùn tá a ṣe fọ́lọ́run wá lórí gbogbo àdéhùn. Àdéhùn pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìrẹ́ la máa sìn, ìrẹ́ la máa sádì, ìrẹ́ la máa wá ràn lọ́wọ́. Tó bá sádì nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó dalẹ̀ àdéhùn. Bó bá tún sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó dalẹ̀ àdéhùn. Bó bá pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó dalẹ̀ àdéhùn. Ẹ má jẹ́ á gbàgbé àdéhùn. Ẹ má jẹ́ á gbàgbé àdéhùn. Ẹ má jẹ́ á gbàgbé àdéhùn. Olúwa ń bọ̀ wá béèrè. Olóhun ó béèrè gbogbo àdéhùn pátápátá tó bá dijọ́ àlùkìyámà tó fi má déhùn tó ṣe fọ́mọ rẹ̀. Nípé ọmọ ẹja purọ́ fún pápádà máa ra fún. Tó bá ní ra fún má ṣe ládéhùn. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jí màláyé. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.